ọmọ tí mo kọ́kọ́ bí ò mọ̀ mí níyà o kódà ọmọ ẹ̀gbọ́n bàbá mi òun ló mọ̀ níyà àǹtí Ṣeun mẹ́wàá ń ṣẹlẹ̀ ẹni tó bá lè rò síta ni ìgbà tóun wà ní secondary school SS1 lòun wà tóun fi lóyún ọ̀dọ̀ grandma òun lòun gbé ibẹ̀ ni wọ́n ti wá mú òun póun lóyún wọ́n wá dọ̀hún padà sọ́dọ̀ ọ̀dọ̀ ẹ̀gbọ́n mọ́mí dájú òun wá lọ ń gbé bẹ̀ ẹni tó fóun lóyún wọ́n fọlọ́pàá mú un wọ́n ṣe gbogbo ẹ̀ òótọ́ ọ̀rọ̀ mo kéré mi ò ju ọmọ ọdún mẹ́rìndínlógún lọ nígbà tá à ń sọ yìí síbẹ̀síbẹ̀ ẹni tó fún mi lóyún kò lóhùn ò gbà àmọ́ fọlọ́pàá mú wọ́n dèdè kó yẹ pé àwọn máa lọ ṣẹ́yún fún mi ni ọmọ kí ọ̀dọ̀ grandma mi mo di ọ̀dọ̀ ẹ̀gbọ́n dádì mi ibẹ̀ ni mo wà tí mo fi bímọ nígbà tí mo bímọ wọ́n ní kí n padà sí school mo ní báwo lọmọ mi kódà wọn ò jẹ́ kí ọmọ yẹn mú ọjọ́ kan báyìí ní àyà mi bẹ́ẹ̀ ni mo sọ fún yín nígbà tí mo bí ọmọ yẹn ọmọ tó ti mú lọ hospital yẹn wọ́n ti kó àkótó bí wọ́n ti ya food wọ́n ti gbogbo ẹ̀ àǹtí ìtọ́jú mi ní oyún náà gbogbo wọn tó tọ́jú mi ní oyún àbẹ́ ni pé àbí oyún tí mo ní ṣùgbọ́n kéèyàn lóyún ni bẹ́ẹ̀ ni wọ́n ṣe tọ́jú mi àmọ́ o èmi sọ fún yín bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ọmọ yóò mọ̀ mí níyà o nígbà tí mo tiẹ̀ wá tí mo padà sí school padà wọ́n kọ́ ẹ̀ ń dàn padà lọ́dọ̀ grandma wọ́n dẹ̀ ń gbèjì fáwọn kí n má sọ fáwọn pé mo bímọ wọ́n jọra fún mi mo wà okay mo padà sí school wọ́n change school mi private school mo padà sí mo ṣe WAEC mo lọ mo wáyé institution tí n bá sọ fún grandma kò fẹ́ wá wo ọmọ mi wọ́n á ní kí ló dé tí mo fẹ́ wo ọmọ bá sọ fún ẹ̀yà ẹ̀gbọ́n dáàdì mi kò fẹ́ wá wo ọmọ ọ̀dọ̀ ìyá bàbá mi ni mò ń gbé wọ́n á ní ọmọ mo fẹ́ lọ wò nígbà tó yá arú ọmọ yìí sọ mí gan mo fẹ́ rọ ọmọ yìí wọ́n jẹ́ kí n rí o àǹtí Ṣeun mo ṣe tán institution mo serve nígbà tó wá pẹ́ díẹ̀ jókòó àti mo wá sick gan tí mi ò jẹ́ tí mi ò mú kò sí nǹkan tí wọ́n fi gò mí tán kí n tó lọ serve ni o tí mo ní àfi kí n rí ọmọ yẹn níjọ́ tí mo tó fojú kan ọmọ yẹn ò pè mí ní màmá o tẹ́ bá ti rí ó tẹ̀ ní táìmù kan tọ́kọ́ sọ fún mi pé ọmọ yẹn sick mo ní mo fẹ́ rí wọ́n ní ó sick kìíní kan gbà tó pẹ́ díẹ̀ wọ́n sọ pé ọmọ yẹn kú mo ní ọmọ mi kú kọ́ jẹ́ kí n rí ọmọ yẹn gbà tí mo bẹ̀rẹ̀ sọ pé kọ́ jẹ́ kí n rí kìíní kan gbà kan ìyá mi sọ fún mi pé kò sí kan tó sọ ọmọ mi ò kú pé kí n máa ṣe ọmọ mi ò kú wọ́n fún mi ṣeré tó pé mo ti rànjú pé mo fẹ́ rọmọ lọ́wọ́ kó máa mú mi ṣeré pọ́ ọmọ kú pọ́ mú mi ṣeré ni irú mi ṣeré wò nìyẹn àǹtí Ṣeun ọmọ ẹ̀gbọ́n dá mọ́mì mi ọmọ ẹ̀gbọ́n mọ́mì mi ọ̀dọ̀ ẹ̀ ló wà òun ló ń pè ní mọ́mì mo serve tán mo ń ṣiṣẹ́ mo lọ́kọ ọmọ mi ò pè mí ní mọ́mì o kò wá pé mọ́mì wà dùn yìí bí mo yín bá yín sọ̀rọ̀ yìí mi ò rọ ọmọ yìí o pé ọmọ mi lélẹ́yìí o àwọn ló ń pè ní mọ́mì tẹ́tẹ̀lẹ́ wọn post orí Facebook máa lọ bẹ̀ máa lọ copy máa post ẹ̀ sí status mi bí wọn tún ṣe copy mọ̀ bẹ́ẹ̀ nìyẹn wọn tún post mọ̀ wọn kọ́ block mi máa open àkáǹtì mi tí wọn mọ̀ mo fi ń wò mo fi ń post question mi wá wọn bèrè lọ́mọ mi ni pé ṣé wọn ò fẹ́ kọ́ ọmọ yẹn mọ̀ pé mi ni mo bí òun ni àbí kí ló dé kódà mọ́ mi sọ pé ìgbà tí wàhálà pọ̀ ẹ̀mọ̀ ìyá sọ́mọ wọn ni ẹni tó lè bẹ́ẹ̀ claim ọmọ ẹ̀ kò ju ẹni tó fún ẹ lóyún lọ ẹni tó wá fún mi lóyún bóyá wọn halẹ̀ mọ́ ní o bóyá wọn ṣe kíní ní o mi ò fojú mi báyìí gan ni ẹ̀ nígbà tí mo rí ọ̀rẹ́ ẹ̀ pé lẹ́gbẹ́já ń kọ́ kí n tó má rí ìpínlẹ̀ ẹ̀mú tiẹ̀ fẹ́ wá wọ́n ní pé ó ti kúrò ládùúgbò fọ́níṣọ̀ ní bọ̀bọ́ yẹn wọ́n ló ti kúrò ládùúgbò kí mo dẹ̀ fẹ́ ṣe wọ́n ti kúrò ládùúgbò pé ó ti travel out wọ́n ti rìn jìnnà àbí kí ni ká pè mo yín báyìí sọ̀rọ̀ ọmọ mi níyà èmi náà mọ̀ ọlọ́mọ bí sáà ń jọ ọjọ́ kan ṣá ẹkún yẹn gan mo máa ń sún lọ́tọ̀ mo dẹ̀ sọ fọ́kọ mi tí mo fẹ́ wípé báyìí lọ́rọ̀ iṣẹ́ rìn o ọkọ mi pé mo bímọ tẹ́tẹ̀lẹ̀ wọ́n ní kí n má sọ èmi sọ o mo bímọ tẹ́tẹ̀lẹ̀ ọmọ mi kílé kan gbá kan kò bàbá sásùn mo sọ bẹ́ẹ̀ fún mo dẹ̀ ní pé kó jọ kó má sọ fún wọn tọ́rọ ní pé kí n má sọ anybody ọkọ mi ní wọn ò ṣe jẹ́ kó o mọ ọmọ ẹ̀ torí yẹn ò ti ẹ̀rí rò báyà mo bí àbí mi ò bímọ gẹ́tẹ́ mi ń fèsì nìyẹn o mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mo lè fún yín nọ́mbà ẹ̀ ní ẹ̀gẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹ ṣe sọ fún mi kẹ́ ẹ pé wọn mọ́mì mi gan sef gan wọ́n ní dájì mi sọ pé káwọn gbójú ń bẹ̀ dájì mi gan sọ pé káwọn gbójú bẹ̀ pé ṣé kò ní má rí ni kò ní bímọ míì ni ẹ máa gbọ́ ṣé wọn ò ní má rí ṣé wọn ò ní bímọ míì ni bẹ́ẹ̀ náà parọ́ fọ́pọ̀ ẹ̀ pé òun lòún bí pọ́mọ ọkọ òun ní ṣẹ́ ẹ mọ̀ ẹ sọ fún arábìnrin yẹn kó gbé kan ẹ̀ kú òun bẹ́ẹ̀ o torí bí mo ṣe wà yìí wọ́n ti ní kí n gbé kan kú òun bẹ́ẹ̀ tí má lẹ́mìí ara mi lò bẹ́ẹ̀ ni church ní jíṣẹ́ fọ́kọ mi bẹ́ẹ̀
ìwé kó sọ fún ìyàwó ẹ pé kọ́kọ́ tó ń wá kó má lọ fẹ̀mí ara ẹ̀ dí o mo dẹ̀ ṣe wà yìí mi fẹ́ fẹ̀mí ara mi dí o àmọ́ ojoojúmọ́ mo fi ń sunkún ọmọ yìí kó lóun kó jọ kó ṣàánú kó gbẹ̀tọ́ mi fún mi lọ́wọ́ wọn ó dàbọ̀.